àti ń wá ọmọlé kí ó fúnra wọn káàkiri báyìí o. Assalamu alaikum guys. So mo jáde nsìn, I went to buy a wedu this evening with my son. I inspired Aisha Wole ni mi àtọmọ mi. So while we were going, we saw someone. The person said a Teslim to me, and I said walaikum salam, and you know I left. So bashira ready enta wa nbo bí mo tún ṣe rẹ nìkan bẹ́ẹ̀ ni ẹ ṣe tẹ̀lé mi ni pé assalamu alaikum salam. I'm like ṣáà pé mo ń wọ́n dání. So I stopped. He now said ẹ jọ̀ọ́ má bínú o, ẹ jọ̀ọ́ màfà ni mi o, mo nílé kéwú ni o, ilé mi bye. He was trying to describe where he lives, and I'm like okay. He now said gbogbo àdúgbò yìí àwọn ọ̀rẹ́ ọmọléke ibi táwọn ń gbé tẹ́lẹ̀ táwọn ti wá pé ọmọléke ó pọ̀ ní àdúgbò àwọn yẹn pé bíbá yẹn sì pé converti ló pọ̀ jù pé most of them Muslim ni wọ́n dẹ̀ ti di Christian tó, and which is true pé àfáà tó ń júwèé fún mi pé church kan lókè ń bẹ yẹn ní gbogbo wọn lọ, which I know the church and I can relate because when I got here the woman in that church also came to me. In fact, the woman too is a converti, Muslim ni woman yẹn, tẹ́ pé àwọn parents ẹ̀ tó ń bí Muslim, àbí àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n sì jẹ́ Muslim di bá ṣe ń sọ̀rọ̀ yìí. So woman yẹn wá ń sọ fún mi pé Muslim làwọn báwọn ṣe wáyé àmọ́ kájúrà ṣáà ti gbà níbẹ̀ yẹn ní church àwọn wọ́n ti ṣáàjì ọdún. She came to me that I should buy clothes. Me, I bought it but I did not sew it. In fact, I gave the clothes out to someone. Bẹ́ẹ̀ pé mi náà jẹ́ nìkan tó jẹ́ pé kinní ni èmi náà ti máa fọ́ kinní, which I understand. Afáàyàn kí n jọ ó pé àwọn rí pé mùsùlùmí ni pé àwọn ọmọ mi tó bá fẹ́ wálé kí ó pé àwọn ò dẹ̀ gbowó money here. Ó màgámà ti di wọ́wọ́wọ́ báyìí o. Àfáà ti ń wọ́n ọmọlé kí ó fúnra ara wọn. Ọ̀rọ̀ kù lẹ́yìn ọ̀rọ̀ ẹ má lọ nípa mufti wo lára àwọn tó ń tẹ̀lé wọn tó ń gbọ́ ẹ̀kọ́ wọn. Arákùnrin yẹn ó ti jáde ó ti sọ̀rọ̀, ó ní ẹ̀kọ́ òdì ní mufti wo ń kọ́ àwọn òun. Ẹ wá gbọ́ ohun tó sọ lẹ́nu ẹ̀ fúnra yín. Evangelist Noah ni wọ́n gbé arákùnrin yẹn wá, kẹ́ wá gbọ́ ohun tí Evangelist Noah náà tí wọ́n sọ àti Voice of God TV. Ẹ ṣé, ó yá. Ẹ bá súnmọ́ Dr. Saraf ẹ máa bá wọn sọ̀rọ̀. Ṣé gbogbo àwọn àdìsí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n máa ń mú àwọn táwọn gangan èlò yẹn, ẹ jẹ́ kálukú fìbẹ̀rù Ọlọ́run ṣe nǹkan tá a bá ń ṣe. Ẹ̀yin náà lẹ jáde lọ́jọ́ kìíní àná ẹni gbogbo ẹni tó bá ní fọ́tò ńlé haramu ni ọmọ náà ní kinní kan ni. Irú èmi yìí mo jáde gbogbo fọ́tò mi àti fọ́tò àwọn ọmọ mi tí mo ní lẹ́jọ́ náà lọ́wọ́ gbogbo fíìmù àmú lọ sún náà. At the end of the day ẹ̀yin lọ sí outside country pẹ̀lú àwọn Lárúbáwá ẹ lọ ya fọ́tò ńbẹ̀. Ẹ wá dé àwọn èèyàn challenge ẹni wọ́n fọ́ọ̀sì kíláàsì ní fọ́tò tẹ dúnbẹ̀ dáadáa ni wọ́n fọ́ọ̀sì kíláàsì. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run náà. Ẹ tún ṣe wá sí kan jóni ẹ ṣe dáwà kan náà jóni ẹni ká mọ̀ fi ká mẹ́ta jẹun. Ṣé èyí ṣówó bá láká ìmú? Ọlọ́run tó dídọwọ́ fún wa ṣé kò mọ́ ni? Ẹ tún ká tíra kan náà jóni àdéhùn kan náà wà ní Ibn Taymiyyah àní ó ní àwọn òpìdá àwọn ẹlẹ́bọ kì í ṣe páfàdà gbá wọn lọ́rùn ni. Tí wọ́n bá ń pè àwọn mùsùlùmí ní ẹ̀sìn apààyàn ṣé wọ́n wá jẹ̀bi ni? Gbogbo àwọn dáwà tẹ̀ ń ṣe àwọn èèyàn ń mú káwọn èèyàn kò rí rẹ̀ sí ni èmi ọ̀mọ́ rọ́pa ní. Praise the Lord, hallelujah. Ẹ̀yin tí a bá wo fídíò máa sọ pé Jesus is the only way. Ẹ̀yin náà jẹ́ ká wò. Ẹ bá wa share fídíò yìí o. Díẹ̀díẹ̀ ni iye àwọn pípì máa ṣí. Díẹ̀díẹ̀ ló máa ṣí. Ẹ wo nǹkan tí bàbá yẹn sọ, oníkan bá wọn sọ fún wọn àdìsí tó lálàáfíà tí wọ́n ń kà, àdìsí yẹn dẹ̀rẹ̀ wọ́n nínú Bukhari ló wà. Àdìsí tó lálàáfíà lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n jọ́jọ́ gbọ́n lọ́dọ̀ tiwọn ni. Pé àwọn wá lọ bá gbogbo frame àwọn jẹ́ gbogbo picture àwọn at the end of the day àwọn rí ẹni tó ṣe nǹkan yẹn wípé òun fún ara ẹ̀ ya fọ́tò. Kí ló wá dé o? Wọ́n fọ́ọ̀sì àwọn ni ní tẹ́ dúró dáadáa ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ànábì ní ká máa fi ọmọ ọ̀ka mẹ́ta jẹun. Ẹ̀yin náà ẹ jẹ́ kájọ máa rò ó. Ẹlẹ́ẹ̀kẹta ẹni tó bá jẹ́ òkùdán kan bẹ́ orí ẹ̀ kan fìdá bẹ́ẹ̀. Ṣé rí ibi tí ìmọ́lẹ̀ ti máa ń wá níbi tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní reason àwọn nǹkan tó sọ pé ànábì àwọn sọ. Torí eléyìí ń pè nídọ̀ yìí pé àdìsí tó lálàáfíà ó lálàáfíà lọ́dọ̀ àwọn àfáà tó nímọ̀ ẹ̀sìn. Ṣùgbọ́n tẹ́yìn bá wá jókòó tẹ́ ẹ tún rò pé ẹni kìíní lálàáfíà pé ká máa tẹ̀lé. Tẹ́ ẹ bá reason ẹ rí pé ẹni tó sọ̀rọ̀ yẹn nínú àdìsí yẹn tó ní kẹ́ máa follow ẹ̀ wọ́n fi kà á fún yín ẹni yẹn ò lálàáfíà. Because tẹ́ bá fi lè sọ pé àdìsí ò lálàáfíà ẹni tó sọ ni ò lálàáfíà. Because àwọn nǹkan yẹn kí ni ó fi help life wa kí ló fi sọ wípé ó máa gbé wa wọ̀jọ̀bọ̀ Ọlọ́run kí ló ní í ṣe pẹ̀lú ìpinnu Ọlọ́run àti ìgbàlà. No wonder tọ́lọ́run fi sọ nínú ìwé Jeremiah ó ní àwọn èèyàn mi ṣe bí méjì fúnra wọn wọ́n fi èmi orísun omi ìyè sílẹ̀ wọ́n sì lọ wa kọ̀ǹga fúnra wọn kọ̀ǹga fífọ́ tí kò lè dá omi dúró. Ó ń túmọ̀ sí pé Ọlọ́run ṣe iṣẹ́ ìgbàlà fún wa sínú Kristi Jésù. Àwọn èèyàn reject ẹ̀ wọ́n wá lọ sọ pé àwọn ń yà nurse Islam. At the end of the day nǹkan tó ń gbé wá fún yín ànábì yín gbé wá tó ń kà fún yín kò ń ṣe nǹkan tó bọ́pọ̀ lọ mu. Díẹ̀díẹ̀ lójú yín máa ṣí
tí iye yín máa ṣí tẹ́ máa ní understanding pé gbogbo nǹkan tó gbé dání fún yín ẹ̀rọ ní zero ni àwọn fúnra wọn gan ò lè ṣe àìmọye òfin táwọn ẹbí gbà wà ní Kùránì tó tẹ̀lé náà ẹ ṣe déédé láàrin àwọn ìyàwó yín òun sọ wípé Allah ti ṣe lẹ́tọ̀ọ́ fún un kóun lè má ṣe déédé ní another sura ẹ kàn máa ronú lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀ ní lọ Jesus is the only way ẹnìkan sọ fún mi pé another sura wo nìyẹn ẹ bá lọ wo sura 33 verse 50 to 51 ànábì sọ pé wọ́n lè òun tóbìnrin bá wá gbé rẹ̀ bóun Allah ṣe lẹ́tọ̀ọ́ kóun dá máa ṣe òun nìkan ni ó ìṣèmọ̀ ànábì ló sọ pé àwọn ìyàwó ẹ tó bá di àdéhùn wọn pé ọjọ́ tó yẹ kó sùn lélẹ̀ ó divert fọ́dọ̀ ẹlòmíì Allah ò ní bínú sí wíárà sòun ló sọ fún sura fún pé kẹ́ ṣe é dé pẹ̀lú àwọn ìyàwó tẹ́ bá fẹ́ ẹ wá ń pẹ́ lè ṣe é dé ẹ fẹ́ yọ̀kan ẹ kàn máa rò ẹ wá sọ́nsìn pé special ni wọ́n ṣe fóun lọ́tọ̀ ni wọ́n ṣe kíní kan lọ́tọ̀ láwọn nǹkan tó yẹ pé àwọn òfin tóun gbà àgọ́ kò fọ́lò the same thing nírú àdìsí yẹn náà àwọn nǹkan tó sọ ń bẹ̀ ẹ̀yin gẹ́ rí tó tako làǹkà yìí ẹ ṣe fira yín fún Jésù ẹ kúrò nínú òkùnkùn ẹ wá sínú ìmọ́lẹ̀ lẹ́ẹ̀kan so lórúkọ Jésù àwọn onípàdánù ìjọba Ọlọ́run. ẹ̀yin àfáà ẹ̀yin ìmáàmù oníwàásí ìsọnù gbogbo ẹ̀yin ṣèyíkì oníwàásí ìsọnù èyí tẹ́ gbé bíbélì kalẹ̀ tẹ́ ń gbé kùránì kalẹ̀ láti fi máa ṣe wáàsí yín tẹ́ lẹ́ ń ṣe dá wàrà nù ẹ ti fi ti yín ẹ ti fi kó bá àwọn kan nínú ìsìláàmù báyìí ojú yín ti já ṣé bí ohun tẹ́ sáfẹ́ kó ṣẹlẹ̀ ṣé bó ti ṣẹlẹ̀ báyìí felefele yín èmi ni mo mọ̀ èmi ni mo mọ̀ kéwú èmi ni mo mọ̀ àlùkùránì ẹ ti fi kó bá ayé àwọn àfáà kan èyí tó yẹ kí ẹ máa fọgbọ́n jẹ nǹkan tẹ́ ń jẹ ẹ ṣe bẹ́ẹ̀ nígbà tí ẹ kọjá àyè ń sìn àṣírí tú. now aṣọ iyì aṣọ àpọ́nlé tó wà lára ìsìláàmù nígbà kan nísìn àti fàáyà àṣírí ìsìláàmù ó ti tú ó ti wáyé gbogbo àwọn èèyàn wípé arúmọjẹ ni ṣe bí ojú yín sàtìbalẹ̀ ara yín sàtìbalẹ̀ nísìn ohun tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ a sọ fún yín pé kẹ́ ẹ dúró níbi tẹ́ ẹ wà ẹ ò dúró nígbà tẹ́ ẹ ń ṣe é pẹ̀lú àwọn kan ẹ ń gbayì ṣùgbọ́n nígbà tẹ́ ẹ gbé dé ọ̀dọ̀ àwa ọmọlẹ́yìn Kristi àṣírí tú torí gbogbo òru tẹ́yìn fi ń sùn yẹn àwa fi ń ṣe rìsáàṣì ni nígbà tí rìsáàṣì wá débẹ̀ tí àwa fi hàn pé ó ṣà ní nǹkan tẹ́ ẹ gbé dání Muhammed ò sì kìí ṣe ìránṣẹ́ Ọlọ́run kan bí kìí ṣe abọrẹ̀ òòṣà ìdílé wọn òòṣà báhùbà ara yín ti wá balẹ̀ báyìí nígbà táṣírí òòṣà kò rí ìṣìtú ẹ̀yin ń fò sọ́tọ̀ ẹ̀ ń fò sósì ń sìn nígbà tẹ́ ẹ bà tàwọn àfáà kan jẹ́ ẹ̀yin àfáà ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń dìde nísìnyí tí àwọn bàbá yín ti kó bá yín nínú Islam ẹ mú wọn dáadáa àwọn tó yẹ kẹ́ ẹ máa bú ẹ mọ̀ wọ́n àwọn tó yẹ kẹ́ ẹ dojú wá sí yín kọ ẹ mọ̀ wọ́n àwọn náà kó bá yín àwọn náà bà ti ìsìláàmù jẹ́ làṣírí ẹ̀ fi tú àwọn náà sọ pé àwọn náà kọwọ́ sínú bíbélì táwa náà fi kọwọ́ sínú àlùkùránì táwa fi nǹkan tó wà ń bẹ hàn bó tilẹ̀ jẹ́ pé àwa ò bà ìsìláàmù jẹ́ àwa fi ìsìláàmù hàn but ohun tí ẹ fi ń jẹun ohun tẹ́yìn tọ́jú sí kọ̀kọ̀ tẹ́ ẹ fọgbọ́n jẹun tẹ́ ń rọra ń yọ jáde tẹ́ fi ń tàn wọn ìyá yẹn gbà kan tẹ́ fi ń gbowó lọ́wọ́ wọn tẹ́ fi ń tàn wọn bàbá yẹn tẹ́ fi ń gbowó lọ́wọ́ wọn tẹ́yìn sì fi ń gba yìí ń bẹ̀ yẹn. àwọn ni wọ́n kọjá yìí pé àwọn tún fẹ́ wá sínú bíbélì láti lè jẹ́ kí abọ́ oúnjẹ wọn gbé pẹ́ẹ́lí sí i láì mọ̀ wípé ìkọjá yìí níbí láì mọ̀ pé ìkọjá yìí láì mọ̀ pé wọ́n fẹ́ tẹ́ ni àwọn ti wá tẹ́ ìsìláàmù sì ti tẹ́ ojú ìsìláàmù sì ti bàjẹ́ ìwọ gan ti mọ̀ tó o bá ń kírun sí pé òòṣà ló ń tẹrí balẹ̀ fún má sọ fún mi pé ó mọ̀ má sọ fún mi pé o ò tí ì gbọ́ pé alukurani sọ wípé ìrun tó ń kí yẹn èrè rẹ̀ inú náà níbi tó máa kọ́kọ́ dé sí kó o tó kọjá kó o ń bẹ̀ tó o bá tí ì mọ̀ tún gbọ́ kí o sì lọ kà á alukurani chapter 19 71 to 72 ìlérí tí Muhammed ṣe nìyẹn àwọn àfáà yín wọn ló sì ṣokùnfà bí gbogbo àṣírí ṣe tú Ọlọ́run ló rò pé ó ń sìn tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ṣàníyàn ẹ dojúkọ wọn.